say the reason why I'm here, and Bobrisky will not be here. Now, my lawyer will be the one to talk, and I will not say a word, because I will not want to walk out from the people that are holding on to be my father. So I won't say anything until Bobrisky is here and the EFCC chairman is here. Thank you very much. Number two, I'm going to talk. I'm just echoing what we are discussing. Number two, he's saying that he has not said he's not going to speak. At least we came prepared. We came with almost everything that is needed by this committee here. We have even come with additional evidence that is not even available online. We have come with everything. So he's not saying, I don't want to assist the committee, I don't want to talk. He's saying because that person who should be here, who is not here, who has sent a lawyer to represent he or she, that he is not going to talk directly, that he's going to talk to his counsel. That's just all he's saying and nothing more. Káàbọ̀ sórí ìkànnì ní gbogbo ibi tẹ́ bá ti ń wò wá, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di. Lọ́lá Ọlọ́run ọba ìdùnnú ọba tó ṣílẹ̀kùn ìjọ ìní. Ẹ wò ó, ẹ káàbọ̀ sórí ìkànnì lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bá a ṣe sọ, ẹ̀yin náà ti máa wo fídíò tó ń pè lẹ́gbẹ̀ẹ́ mi yìí. Ẹ ti mọ̀ pé awuyewuye tó ń lọ lọ́tún lósì lórí íńtánẹ́ẹ̀tì ní ọjọ́ mẹ́ta yìí ni. Ẹ wò, ẹ ṣáà farabalẹ̀ fún wa, a sì máa play ẹ̀ fún yín, ẹ sì máa gbọ́ bí iṣu ṣe kún bọ̀bẹ́ ṣe bẹ́. Ẹ wò ó, tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ ní tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì, bá a subscribe, kó like, kó dẹ̀ share, torí pé kó lè máa jẹun àǹfààní irú fọ́nrán yìí lọ. Ẹ wò ó, ìròyìn tó ń lọ lọ́tún lósì nípa ọ̀rọ̀ VeryDarkMan àti Bobrisky tí ó mention orúkọ kan kìnnì kan ẹgbẹ́ kan ọ̀tún àbẹ́jì tí ọmọ Fálànà ìyẹn àfẹ́ dárúkọ lórí ìkànnì ẹ̀ ṣàṣàánú abá àgbábẹ̀ tí ọmọ obìnrin Fálànà ìyẹn ọmọ Sàn ti orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí tó lọ ṣe kí n tó sùn VeryDarkMan lọ sí ilé ẹjọ́ nítorí pé ó ṣe kí n ló bẹnu àtẹ́lu bàbá òun àti ọgbà kan àbí àwo kan. Ẹ wò ó, ẹ̀yin ọmọ Nàìjíríà a ní ṣèdájọ́ ẹnikẹ́ni lórí ìkànnì gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ẹlẹ́rìn òrófó ni wá, nǹkan tá a dẹ̀ máa sọ yìí lórí rẹ̀ àti máa ṣèwádìí wa ní fínífíní. À ń parọ́ èyí tá a máa sọ lé lórí, a máa jẹ́ pé nǹkan tá a ti máa ṣèwádìí wa ní fínífíní. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà dẹ̀ ṣe mọ̀ pé VeryDarkMan ọ̀rọ̀ àṣírí kankan wà nípa àbígbà kan àbẹ́jì tó ń sọjá ìlú ní ọjọ́ mẹ́ta yìí lórí afẹ́fẹ́, èyí táwọn ọmọ aráàlú tá ń dìmú pé torí pé àwọn tó dárúkọ yìí kì í ṣerú àwọn tó yẹ ká bá nídìí ìwà àbàjẹ́ rèé. Ṣé wá yẹ ká fẹ̀tẹ̀ sílẹ̀ ká máa pa àlàpàlàpà bí ìgbà tó jẹ́ pé à ń sọ gbá à ń sọ àwo nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ pé àṣírí tó wà ń bẹ̀ táwa ò mọ̀, tó jẹ́ pé àwọn tá a dẹ̀ bá ń di àṣírí náà kò bójú mu, kì í ṣe ìwà tó jẹ́ pé ó yẹ ká bá lọ́rùn àwọn àgbààgbà ibùdó ọmọ kékeré gan ìgbà kò yẹ ká máa ṣe nǹkan tó yẹ kó máa yọ lẹ́sẹ̀lẹ̀. Òkú tẹ̀sìn ẹsẹ̀ ti yọ bọ́ta, ìgbà tẹ̀sìn kú tán tẹ̀sẹ̀ tún yọ bọ́ta, ìgbà ṣẹ̀bọ́ yẹ kẹ́ pọ̀ kú mọ́ ká ara pamọ́ ni. Ẹ̀ tún wá bá ń lo agídí, èèyàn tó ṣe kí ni tó dẹ̀ tútú àṣírí náà jáde, ẹ̀ tún lọ ń sùn rẹ̀ sí ilé ẹjọ́. Ọ̀pọ̀lọpọ̀ awuyewuye gan lọ́lọ́tún ló sì pé VeryDarkMan ìjà ara ẹ̀ ló ń jà, kì í ṣe ìjà ara ìlú ló ń jà nítorí pé wọ́n ní kíní gbà. Ẹ wò ó, òtítọ́ ọ̀rọ̀ ó máa ń kó létí ẹni tó yẹ pé kì í bá ń ṣe iṣẹ́ rere ló ń ṣe. Nǹkan tí màá tiẹ̀ sọ ọmọ nìyẹn lórí ìkànnì, a ní ṣèdájọ́ ẹnikẹ́ni nítorí pé ọwọ́ Ọlọ́run ọba nìkan ní gbogbo àwa èèyàn táwọn nílé ayé náà kò sẹ́dá tó lẹ́rìn tó yẹ pé ó lẹ́rìn kórí májì, kò séèyàn tó mọ́ tán. Ṣùgbọ́n èèyàn tá bá ti fi sípò pé aṣíwájú kàn máa ṣe ìwà wọn, kàn máa ṣe ipò síyàn, kàn máa ṣe ní dáadáa láti jẹ́ pé kí ohun tuntun àti àlàáfíà kó lè máa jọba láàrin àwùjọ. Ẹ̀yin náà wo ọ̀rọ̀ Bobrisky àti VeryDarkMan bó ṣe ń lọ lọ́tún lósì. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ, ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣàlàyé nǹkan tó jú ẹrí tó. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí dẹ̀ sì wà ńlẹ̀ lọ́wọ́ VeryDarkMan gẹ́gẹ́ bí a ṣe mọ̀. Gẹ́gẹ́ bá ń ṣe lọ ilé ẹjọ́ lénìí, ẹ wo nǹkan, ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ká má tẹ̀ mọ̀, ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀, ẹ wo ẹ̀yin ẹ̀fẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá. Àṣírí wà ńlẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tá a máa túlẹ̀ lórí ìkànnì lénìí. Bí iṣu ṣe kú bọ̀bẹ́ ṣe bẹ́ ẹ̀ máa gbọ́. Gẹ́gẹ́ bá a ṣe sọ fún yín lẹ́ẹ̀kan sí, ṣàfarabalẹ̀ fún wa, a sì máa padà play ẹ̀ fún yín. Ẹ wò ó, tó yẹ pé ìgbà àkọ́kọ́ ní tẹ̀ darapọ̀ mọ́ lórí ìkànnì, bá a subscribe, kó like, kó dẹ̀ comment torí kó lè máa jẹ́ àǹfààní irú fídíò yìí lọ títí ayérayé, kó lè máa fi ṣe ìmọ̀ àti ọgbọ́n àti òye. Lórílẹ̀-èdè tá a wà, a fẹ́ kó mọ̀ pé dorí ara ẹ̀ mú ni. Inú ara ẹnìkan ni kó mọ̀. Ọ̀rẹ́ ń dání, bàbá ń dání, ọ̀tá ń dání, ìyá ń dání, ọmọ ká bí náà bí ó ń dání, túnyìnsì fúnra ẹ̀ ń dání. Èyí náà á wo ibi tọ́rọ̀ jáde sí. Ẹ̀yin náà wò
ẹ̀yin náà mọ̀ pé nǹkan tá ń pè ní conspiracy kì í ṣe nǹkan tó dá ní society. Òun ni VeryDarkMan tó dẹ̀ ń jà fún. Ọ̀pọ̀lọpọ̀ awuyewuye sọ pé ṣèbí VeryDarkMan ó sọ pé kí Bobrisky ó san bribe kìnnìkan. Gbogbo ẹ̀ pátápátá lẹ sì máa gbọ́. Ẹ wo ẹ ṣàfarabalẹ̀ ẹ tún jàǹfààní fídíò nǹkan tó ṣẹlẹ̀ nílé ẹjọ́. Ẹ̀yin náà wò. And then yes, the charts and the charts where he blackmailed the guy. There's a particular place where he blackmailed the guy. The chart also asking for the money. As a reminder, we would like to read one part. September 4th. It said, "Dear Bobrisky, this is a reminder for the return of the loan amount of 4 million naira as agreed. The due date for the return is September 1st. Mind you, this September 1st is for Bobrisky that gave him the date." Then he said, "Kindly use the attachment account details to send the form." Then he sent the account number. So because he didn't get it, he came to me. So I'll read the part of the blackmail that's made him. Because, yes, I'll let's verify that the guy said he's not paid. I don't know, I don't deal with him, but that's it. Ẹ wo àǹfààní yẹn náà lè ṣì ń jẹ lọ́wọ́ ẹ fẹ́ àfarabalẹ̀ fún wa a sì máa play ẹ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkànnì. Ẹ máa gbọ́ kúlẹ̀kúlẹ̀ àṣírí tó wà nínú ẹ̀, gbogbo bí àṣírí gbogbo bí VeryDarkMan bó ṣe sọ̀rọ̀ nílé ẹjọ́ gbogbo ẹ̀ pátá lẹ sì máa bá a gbọ́. Ẹ wo tó bá yẹ pé ìgbà ọkọ yín tẹ̀ darapọ̀ lórí ìkànnì sẹ̀ bá a subscribe kó share kó dẹ̀ comment kó lè máa jẹun àǹfààní fọ́nrán yín lọ. Ẹ̀yin náà wo nǹkan àṣírí tó ń jà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí afẹ́fẹ́. Àṣírí wà ńlẹ̀ lórílẹ̀‐èdè à ń sọ fún èèyàn pé àṣírí wà ńlẹ̀. Ọ̀rọ̀ kan ti jà rìnrìn sẹ́yìn nípa ọ̀rọ̀ Mohbad tó yẹ pé àṣírí ẹ̀ àmọ́ bó ṣe jẹ́ wọ́n dàrú mọ́ wọn lójú àwọn èèyàn wọ́n dàrú mọ́ wọn lójú. Ṣùgbọ́n èyí ó jẹ́ nǹkan tó jẹ́ pé àwọn èèyàn sí òkú tán ẹsẹ̀ wá yọ́ ta. Ẹ̀yin náà mọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá òkú tán bá ti sí tó ẹsẹ̀ bá ti yọ́ la àṣírí ti tú ni ẹ̀pà ò bóró mọ́. Ẹ̀yin náà gbọ́ bí VeryDarkMan ẹ̀ bọ́bọ́ yẹn ń sọ̀rọ̀ gbogbo allegation gbogbo ẹ̀ proof gbogbo evidence ló wà lọ́wọ́ VeryDarkMan tó mú wá sílé ẹjọ́ lẹ́nu. Bobrisky àti EFCC ṣàmà wọn wá sílé ẹjọ́. Kí ni nǹkan tó wà ń bẹ̀? Nǹkan kan wà gẹ́gẹ́ bí àṣírí. Àṣírí yẹn dẹ̀ ní tábàáyé pàrọ̀ farabalẹ̀ wọ́n máa tú jáde. Bobrisky àti EFCC ṣàmà wọn wá ilé ẹjọ́ lẹ́nu. Gẹ́gẹ́ bá dẹ̀ sọ fún mi pé ilé ẹjọ́ lẹ́nu gbọ́dọ̀ hold kí ló wá dé tí EFCC àti Bobrisky tán fi wá ilé ẹjọ́. Ẹ̀rí báyẹn pọ̀ rẹ̀ ní kọ́lọ́fín ló lọ́rọ̀ àṣírí náà. Ẹ wo gẹ́gẹ́ bá a ṣe ṣèlérí fún lórí ìkànnì ọ̀pọ̀lọpọ̀ àṣírí ọ̀pọ̀lọpọ̀ ohun lẹ́ẹ̀ máa fi ṣọgbọ́n lẹ́ẹ̀ máa fi ṣe ni. Ẹ wo ọ̀rọ̀ ṣì pọ̀ lẹ́nu mú ẹ̀kọ́ bọ̀ ẹ ṣàfarabalẹ̀ ó yá ẹ tún gbọ́ nǹkan tí ẹ tún wo nǹkan tó ti ṣẹ̀yìn ilé ẹjọ́ sísẹ̀. If I see a secret about you, Oga, I will tell. Oga, even you that say you be moving outside, beside me, I will tell. Especially you, I will tell. And I'll be very, very honest. I will not say anything. I'll put it out there because Nigeria has gone down. Now I will call you people to actually. Ẹ wo òun náà là ń fún yín òun náà lè ń jàǹfààní ẹ̀ lórí kíbi tẹ́ bá ti ń wò wáyé ẹ̀yin náà mọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ VeryDarkMan ètò ń lọ lórí afẹ́fẹ́ òun ni kátà ń play fún yín lórí ibẹ̀ òun afẹ́kẹ́ fi ṣọgbọ́n àti ìmọ̀ àti òye lórílẹ̀‐èdè tá a wà afẹ́kọ́ òde orí ara ẹ̀ mú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló dakù délé ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló dakù délé àmì tó ń rún ọ̀rẹ́ ń dání ẹ̀gbọ́n ń dání bàbá ń dání ìyá ń dání ábẹ̀tàsẹ́ ẹni tó jẹ́ pé ó tún wà nípò ẹ wo àwọn ọ̀pọ̀lọpọ̀ orúkọ tí ó jáde nínú voice note ẹ wo orúkọ ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà tá a gbọ́dọ̀ dárúkọ èyí tá a fi ṣe àwọn aṣíwájú wa lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni tá a fẹ̀yìntì tó fẹ̀kún sọ́wọ́ níbo la wá ń lọ nílé ayé ẹ̀yin náà gbọ́ kí nìkan tẹ́ ẹ rí sọ sọ̀rọ̀ yìí gbogbo nǹkan tó ń lọ lórí atẹ́gùn ìbáyìí sí kí nìkan tẹ́ ẹ rí sọ sí ṣé I support am ni àbí you no support am ṣé you support us ni àbí you no support us bá mi ṣe fídíò iṣẹ́ ẹ̀ kó káàkiri àgbẹ̀lá ayé nítorí pé ọ̀rọ̀ àṣírí sì pọ̀ ńlẹ̀ ẹ sì máa gbọ́ kúlẹ̀kúlẹ̀ part 2 ń bọ̀ ẹ ṣàfarabalẹ̀ fún wa lórí ìkànnì nítorí pé evidence ti wà ńlẹ̀ evidence tó dẹ̀ wà ńlẹ̀ ní ojú ńlá àmọ́jọ́ máa fi wò nítorí pé ilé ayé náà òmùgọ̀ wà ń bẹ ọgbọ́n wà ń bẹ gbogbo àtàdé wà nílé ayé náà a mọ̀ pé ọlọ́gbọ́n wà nínú wa òmùgọ̀ wà nínú wa ṣùgbọ́n tí ọlọ́gbọ́n bá ti fọgbọ́n ran òmùgọ̀ náà ṣe kí ni òun náà jára á gbọ́n òun rèé o gbogbo awuyewuye tó ń lọ lórí atẹ́gùn léni wọn la tún wá mú fún yín lórí ìkànnì ṣé nǹkan tó dáa ni àwọn olórí wa ń fi wá ṣe pẹ̀lú bí wọn òkùnkùn àwọn tó yẹ pé wọ́n ṣe kí ni wọ́n made the rule they are still bending the rule is that supposed to be happening that is conspiracy did you support it or you are not support it are you in for us to make this secret to reveal because I know when this secret is coming out it's going to bring out a lot of things ó máa mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan dání
òun rèé o, òun la ní ká máa fún yín lórí ètò yín lórí ìkànnì lẹ́ni. A tún máa ríra nígbà ọ̀tún nígbà mìíràn. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ nílò oúnjẹ akọ̀ máa lórí ìkànnì, jọ̀ọ́ bá a subscribe kó like kó lè máa share fídíò yìí náà, torí pé kó lè máa jẹrú àǹfààní irú fọ́nrán yìí lọ. A tún máa ríra nígbà ọ̀tún nígbà míì. A ríra nígbà míì o, ó dàbọ̀.